lórí ìdájọ́ ẹ̀wọ̀n oṣù mẹ́fà fún Bobrisky èyí lohun táráàlú sọ. Títí dàsìkò yìí ni awuyewuye ṣì ń lọ lórí ẹ̀rọ ayélujára nípa ìdájọ́ tí ilé-ẹjọ́ gíga ìlú Èkó kan fún gbajúgbajà aláfẹ́ ọkùnrin tó máa ń ṣe bí obìnrin nì Idris Ọlárewájú Òkúnnẹ́yẹ táwọn èèyàn mọ̀ sí Bobrisky tàbí Mummy of Lagos gẹ́gẹ́ bó ṣe máa ń pe ara ẹ̀. Ẹ̀wọ̀n oṣù mẹ́fà láìsí àǹfààní sísan owó ìtanràn rárá ni adájọ́ wọ̀n fún un látàrí pé ó jẹ̀bi ẹ̀sùn títàbùkù bá owó ilé wa, wọ́n ló ṣe náírà báṣubàṣu lójú agbo. Ibi tí Bobrisky àtàwọn olólùfẹ́ rẹ̀ fojú sí lórí ìdájọ́ ọjọ́ náà ọ̀nà kò gbabẹ̀. Báwọn kan ṣe ń sọ pé ìdájọ́ náà ti le ju ẹ̀ṣẹ̀ tó dá lọ, pé ẹjọ́ náà kò tẹ̀wọ̀n dáadáa fún ẹni tó jẹ́wọ́ pé òun gbà pé òun jẹ̀bi. Bẹ́ẹ̀ làwọn míín sọ pé ìdájọ́ tó yẹ ni. Wọ́n ní ìwà tí Bobrisky hù àti ìgbé ayé rẹ̀ ló mú kó fara kááṣá tó fi dèrò ẹ̀wọ̀n Ìkòyí. Síbẹ̀ níṣe làwọn míín bẹ̀rẹ̀ sí ju onírúurú fídíò àwọn tí wọ́n ti hu ìwà tó jọra pẹ̀lú èyí tí Bobrisky ṣe yìí sẹ́yìn àtàwọn tí wọ́n tilẹ̀ burú ju tiẹ̀ lọ sórí ayélujára. Wọ́n sì ń fẹ̀sùn kan EFCC pé kí wọ́n lọ dá sẹ̀ríà fáwọn náà. Aláròyé bọ́ sígboro láti fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò nípa ìṣẹ̀lẹ̀ yìí. Èyí lójú tí ọ̀pọ̀ fi wo kinní náà. Orúkọ mi ni Jẹ̀lílì Rasaq. Ó wà nínú òfin wa nílẹ̀ wa tá a wà pé ọ̀tọ̀nà fún ó ṣe náírà wa báṣubàṣu. Bẹ́ẹ̀ lórí tó ṣe onídìí kí wọ́n rán lọ sí ẹ̀wọ̀n, ó yẹ kí wọ́n fáìnì ẹ̀ ní. Lórí àwọn kan náà ti síbẹ̀ síwájú tá a gbọ́ gbèsè lórí wọn. Ọba kan ní Ayétòrò tẹ́ bá gbọ́ tọ́ náà fún Wasiu Ayinde wọn ni wọ́n dá dúró. Tẹ́ bá gbọ́ sí tó fún náírà wa tó fi ṣe Emefiele tó fi ṣe ṣéǹsì lọ́rùn tó lọ́rùn mọ́ lọ́rùn wọ́n ní wọ́n suspend ẹ̀ so bẹ́ẹ̀ a mọ ibi tí ọ̀rọ̀ yẹn tọ́ ẹ̀dì sí. So bẹ́ẹ̀ lọ dé pé àwọn tí wọ́n ná jáde yẹn àwọn tá a rí nìyẹn àwọn kan sọ pé wọn ò ná jáde sọ pé owó yìí ó ní bí wọ́n kó lọ. So ó yẹ kí wọ́n fáìnì ẹ̀ ní wọ́n sanwó tanràn tí ó bá rí san wọ́n lè fún bẹ́ẹ̀ oṣù mẹ́ta ni oṣù méjì ni jáde kọ́gbọ́n fún àwọn míì náà tó wà lẹ́yìn. Tòdó owó náà bá pọ̀ jù àwọn aláìní wà téèyàn lè lọ afúnṣe káàkiri kì í pé ká kó lọ síbi kan ká lọ mọ́ ná yàrá yòlò lóòótọ́ ìkọ̀ ọ̀dọ́ gbá tí mo kọ́ lọ́wọ́ gbà fún wa kò jù báyìí lọ lórí ọ̀rọ̀ Bobrisky yẹn. Orúkọ tèmi ni Elder, gbogbo èèyàn mọ̀ mí sí Elder. Ní ti tèmi tó bá ní ká wò dáadáa ó jẹ́ nǹkan àbùkù níbi tí ìlú dé ìtọ́wọ́ tí ọ̀wọ́n gógó nǹkan tó gbówó lórí ó lè jóun ló ń ṣiṣẹ́ o ìyẹn ò ní mínì. Èèyàn lè dé agbo àbí kàn pè síbi ṣíṣe kó ná owó ṣùgbọ́n láti máa tẹ owó mọ́lẹ̀ àwọn èèyàn ká máa wò pé ibi táwọn kan ti ń sunkún àti rí làwọn kan ń ṣe owó báyìí. Mostly ìlú wa ní Nàìjíríà tó tẹ̀ jẹ́ pé ohun gbogbo di ọ̀wọ́n gógó àti rí owó gan agbára káká ni làwọn kan máa ṣe owó ẹni ó ń ta àbùkù bá náírà wa. Let's call it spade a spade. Ó ń ta àbùkù bá náírà wa àti pé irú nǹkan báyìí táwọn ẹlòmíì bá bùtẹ̀ máa ṣe àwọn gan wọn máa rò lẹ́ẹ̀mejì pé kíní yóò wọ́ ọ̀tẹ̀ lóòótọ́ kan máa ná owó kan máa tẹ̀ mọ́lẹ̀. Tá a bá fẹ́ máa sọ pé kán lọ máa wo tàtẹ̀yìn nǹkan ò ní rọgbọ́n nǹkan tó yẹ kán tètè máa mú ṣe wọ́n máa pending ẹ̀ down. Eléyìí tí wọ́n ti gbé ìgbésẹ̀ yìí nìsín so ó ti fi hàn yí pé àwọn tó ń bá tún ní lérò láti ṣe wọ́n ti mọ̀ gbá ìjọba ò fàyè gbà ṣùgbọ́n eléyìí tó ti kọjá ẹ jẹ́ ká gbà pé ìyẹn ti kọjá ìyẹn ti lọ. Àwọn tó ń dẹ̀ ṣe náà tí wọ́n rí eléyìí tó ṣẹlẹ̀ yìí wọn ò lè tún ṣe mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Ayọ̀ Agbájé tó wà nílẹ̀ kọjá yẹn fún ìjọba because èmi nígbàgbọ́ pé tó ń ṣaráàlú ọkọjá kí a máa wẹ́ni tó ń spray owó ní patí tàbí nǹkan kan lọ. Àwọn tó ń kówó jẹ wọ́n kàn ń fi wọ́n sílẹ̀ ni because wọ́n arrest wọn nìkan la gbọ́ àní gbọ́ outcome mẹ́ni dẹ̀ pọ̀ nílùú bẹ́yẹn kí wọ́n fi ẹni ẹlẹ́ni sílẹ̀ bó bá ṣe wù ní kó náwó ẹ̀ gbogbo kéyìn kan náwó ní patí ó ń spray owó ní patí ó ń lólówó ẹ̀ àwọn tó ń jí owó wa ní Nàìjíríà tó yẹ pé wọ́n wà níjọba wọ́n sì jọ ń ṣèjọba wọn mú àwọn yẹn so gbogbo yẹn mi ò rí sí kò make sense kò mú sense dání so views mi nìyẹn. Orúkọ mi ni Táíwò Aishat. Nǹkan rí sí ni pé eléyìí náà máa kọ́ àwọn yòókù lọ́gbọ́n so
wọn ò ní fi ṣe bẹ́ẹ̀ mọ́. And then àwọn tó sọ pé fẹ́ máa wò sẹ́yìn yẹn tó bá sọ pé kó máa wò sẹ́yìn a fẹ́ jẹjú ara wa o, because àwọn olóṣèlú wa náà wà lára àwọn tó yẹ pé wọ́n misuse owó wa. Tèmi kàn wò pé it will be fine tó bá lè temper justice with mercy kọ́kọ́ pitiẹ̀. Mi ò mọ Bobrisky rí, mi ò dẹ̀ mọ ìjọba rí, I dey on my own, but Nàìjíríà náà ni gbogbo wa, ọmọ ìyá kan náà dẹ̀jọ ni wa, torí a máa èdè kan náà la jọ ń sọ, and we are still living in the same state. So I feel that kàn jọ kí justice yẹn kó kọ̀ jẹ́ kékeré. Àwọn tó ti ṣe sẹ́yìn yẹn ti lọ nìyẹn, tó bá jẹ́ pé kó san fine better á wà okay, because ẹ mọ̀ ẹni tó ti jẹ́ pé celebrity ni, kó má jẹ́ pé nǹkan tó máa bà career ẹ̀ jẹ́ nìyẹn, ṣe understand. So kàn jọ kàn temper justice with mercy. Orúkọ mi ni Mr. Afọlábí Olúwaṣẹ́gun. Tá a bá wo ọ̀rọ̀ Nàìjíríà, Bobrisky kọ́ ni àkọ́kọ́ tó kọ́ máa ń náwó Nàìjíríà anyhow. And again, Bobrisky artist ni, a lè sọ pé bóyá politician, but the way bó ti ń dispose owó yẹ kí owó Nàìjíríà gan kó ní value, kò ní jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kan máa wò pé báwo wọ́n ti ń ṣe owó bá wọ́n dẹ̀ sọ pé kò sówó ìlú, kò sówó ìlú, kò sówó ìlú, normal kò dá bó ti ṣe yẹn. But tá a bá fẹ́ wò ó yẹ kán fún ní punishment ni, kì í jẹ́ wípé bóyá kí wọ́n fún ní ẹ̀wọ̀n bóyá 6 months, kò dá rárá. And again ká tún kọ́ lọ bẹ̀ lórí àwọn politician wa náà, the way bí àwọn politician wa gan tán bá ń ṣe party omi ń ṣe birthday, tán bá gbọ́ owó tó mìíràn wọ́n máa sọ pé owó tó ná bí party yẹn o, owó tó ná máa wọ 1 billion 1 million. Kí ni báwo wọ́n ti rí owó yẹn? And again tèmi kàn fẹ́ béèrè láàrin yẹn, ṣé eré tí wọ́n ń ṣe ni àbí artist tí wọ́n ń ṣe náà ti ń rí owó tán ná yàbàyàbà yẹn? And again most of them wọn gan politician Nàìjíríà àtàwọn immigration wa ló ń fún wọn láàyè. Tá a bá fẹ́ wò tó bá lọ fẹ̀dí wọn dáadáa, ṣé orin tí wọ́n ń kọ àbí artist tí wọ́n ń ṣe náà ti ń rí owó yẹn ni àbí drug tí wọ́n ń gbé tán hà láwọn? Okay, ẹni olórin leléyìí tó bá ń travel no challenges, tó bá ti ṣẹ́tù gbogbo àwọn immigration á lọ free á dé free. Ẹ wá ní wọ́n ń lówó Nàìjíríà anyhow, báwo ò ti ní wọ́n náwó anyhow? Ètèmi kan rí bẹ́ẹ̀, tá a bá fẹ́ wò dáadáa kán fi Bobrisky kán punishment yẹn ni, kò yẹ kó lọ sẹ́wọ̀n rárá, nítorí pé àwọn aṣíwájú kan náà wọ́n ti ṣe, káwá tún lọ bẹ̀rẹ̀ látòrí àwọn politician náà, àwọn náà ti ṣe already, kì í ṣe orí artist nìkan ni ọ̀rọ̀ ẹ ti bẹ̀rẹ̀. Ètèmi kan rí bẹ́ẹ̀ nìyẹn.